lẹ́yìn rẹ ìwọ náà tún ni bàbá lẹ́yìn rẹ ìwọ náà tún ni ọba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn ayé fara tí ó dúró kò fara tí nǹkan kan lẹ́yìn rẹ o ọlọ́run ìwọ ló tún kù. Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣaláìní. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù, ó mú mi lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́, ó tu ọkàn mi lára. Ó mú mi lọ sípa ọ̀nà òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́. Bẹ́ẹ̀ mi tilẹ̀ rìn láàrin àfonífojì òjìji ikú, èmi kì yóò bẹ̀rù ibi kankan nítorí tí ìwọ Olódùmarè wà pẹ̀lú èmi. Àdìtú ọ̀run Olódùmarè, ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú. Ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú tèmi, níṣẹ́jú àwọn ọ̀tá tèmi. Ìwọ dà òróró lé mi ní orí, ago mi sì kún àkúwọ́ sílẹ̀. Nítòótọ́ ire àti àánú báyìí náà ni ọmọ tọ̀ mí lẹ́yìn títí ọjọ́ ayé mi gbogbo. Èmi ó sì máa gbé Olúwa láé àti láéláé. Àmín. Ìbà rẹ Olódùmarè. Olódùmarè o, alápá ńlá tó ṣúlé ayé ró, ọba lánàá, ọba lónìí, ọba títí ayérayé àìnípẹ̀kun. Òrán mọ níṣẹ́ fàyà tí ọba tí rán ní iṣẹ́ tí ṣèdí dúró tini lẹ́yìn gbágbágbá. Olódùmarè o, ẹ̀kẹrin nínú náà lérò, ẹ̀kẹta nínú túbú, ẹ̀kejì nínú òkìnnìún, ọba tó pàǹtẹ̀tẹ̀ iṣẹ́ mọ̀ tí ò jábọ́, ó fìdí ayé ṣọlẹ̀ sórí omi kà tí ò sì lè yí rárá. Ìbà rẹ Mèsáyà, mo ṣèbà Olódùmarè, ìbà Olódùmarè, kábíyèsí rẹ Olódùmarè. Tó ẹ ń bá sọ pé òṣù Olódùmarè, ẹ bá sọ fún tọ̀hún, ẹni mo ló ti pàdánù ọpọlọ ni. Lẹ́yìn Olódùmarè kò tún ṣẹlòmíì, Olódùmarè náà ló tún kù. Tó gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo, mo kí yín o, a kú Jímọ̀ òní o. Mo kí gbogbo yín, ẹ kú bẹ́lẹ́dùn wá ti pé orí. Láṣẹ Èdùmàrè, Olódùmarè ó máa gbàdúrà wa. Àṣàlámù àlékún, mo kí gbogbo yín o. Gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo, mo kí gbogbo yín pátápátá, àlàáfíà fún yín. Gbogbo ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé, mo kí gbogbo yín, àbọ̀rúbọyé o, yóò máa ju yín ṣe láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá, káàárọ̀ oòjíire. Pàápàá jùlọ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ nílé lóko àti lẹ́yìn odi. Ẹ ń bá kọ̀ tí ọ̀kínikulé, ẹ bá ń sọ fún tọ̀hún, ẹ lóun náà ti pàdánù káàbọ̀ ni. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé lóko àti lẹ́yìn odi pé ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ kú àjálẹ́ ní gbogbo ibi tí kíkì mi bá ti bá yín àti àsìkò tí ẹ bá wà lápá mi tí ẹ wà níbẹ̀ ọ̀hún. Láṣẹ Èdùmàrè, wàhálà ìdààmú kò ní dé bá yín níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi. Lọ́dẹ̀ tẹ́ ẹ ti ń gbọ́ mi yìí, ẹ ní rùkú ọmọ wọlé, ẹ sì ní rùkú ọmọ jáde láṣẹ Èdùmàrè. Ohun tí wọ́n ń pè ní ìdààmú, wàhálà, àkókò jàǹjàǹ kò ní jẹ́ tiyín. Ọmọ yín tí ń bẹ lókèèrè, wọn ò ní fi wọ́n tẹ̀lé ọkọ̀ wálé. Ìrìn àjò tẹ́ rìn tẹ́ lọ àlọ́ọ̀dé kò ní jẹ́ tiyín táyà tọmọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ojú tẹ́ fi ń wò mí yìí, ojú yín ò ní relédè yìí. Etí tẹ́ sì fi ń gbọ́ mi, etí yín ò ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ. Tó èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, mo tún dé o, mo dé bèbó fẹnu ọkọ̀ ṣọlẹ̀. Ẹ ò yóò pé ọ̀tọ̀ lórí ìkànnì tí mo gbà yọ lónìí. Káàárọ̀ oòjíire, ẹ káàárọ̀ àjíire bí ìkànnì tí mo tún gbà yọ rèé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń rìpọ́ọ̀tù péjì mi. Òótọ́ ọ̀rọ̀ wọ́n sọ pé ọmọ ìyá àsọkúsọ ni. Báwa bá ṣòótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ní ká mórí wá kẹ́gẹ́. Ewúrẹ́ kan òun fẹsẹ̀ halẹ̀ ní, ẹ má jẹ́ ń tàn yín, kò sí nǹkan kan tí ó fún lówó ẹ̀ ṣe. Ẹ bá mọ̀ pé òun lè fi gígùn Olódùmarè lójúmọ́ ti sọ, òun ni kó wá ṣe bí, kó wá ṣe kàṣá wa, nítorí pé Olódùmarè lọ́ba tó gbéṣẹ́ rán wa. Olódùmarè ẹ̀ṣẹ̀ ìdẹ́ràn yàn ṣẹ́kọ́ mọ́ fàyà tí òun nigi lẹ́yìn ọgbà tèmi. Ilé mi ò ṣe lè wò ó, máa máa ṣèbó kan, máa ní nobody can bring me down. Kò sẹ́nikẹ́ni tó lè ṣe nǹkan burúkú kankan ṣáwa, nítorí páwa ò gbọ́kànlé èèyàn, a máa gbọ́kàn lólódùmarè ọba. Lẹ́yìn Olódùmarè sì ní kò tún ṣẹlòmíì, Olódùmarè náà lọ́ba tó tún kù. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ọ̀yá mo tún dé o. Ẹ̀yin lẹ ṣèlérí fún mi pé gbogbo ọba tí mo bá ti ń dé, tí n bá ti ń pè yín lẹ́mọ̀ dá mi lóhùn. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀, ọ̀yá mo dé o, mo tún dé sí yín lọ́rùn lónìí. Ẹ dákun ẹ gbàpò tí yín kẹ́ ẹ jókòó, ọ̀rọ̀ wà.
ẹ̀yin olólùfẹ́ mi ó yá ẹ sáré tètè kẹ́ wá jẹ́ mi ní o tèmi ẹ̀mí ọ̀pẹ̀ yín fún kú wọn ò sì pè yín fárùn ìpè ayé náà báyìí náà ni kẹ́ ẹ má bá wọn jẹ́ ẹ dákun ẹ má bá wọn jẹ́ pé ìtọ̀run o. tó ta ló rìnrìn àjò nítorí èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ẹ bá ń sọ fún tọ̀hún ẹnu tọ̀hún ò ní wálé mọ́. ta ló ń jàṣẹ̀jẹ nítorí mi ìgbẹ́ ṣòro nídìí onítọ̀hún tó ẹni ń wẹ̀wẹ̀rú nítorí tèmi o kó nítọ̀ mú rírì òwò ọjà ni ẹni gbẹ́bọ̀ ọ̀sán gangan nítorí tèmi onítọ̀ wọ́n sì forí ara rẹ̀ gbé ní tẹ̀bí tará tilétilé tayàtọ̀ ọmọ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tí ń wò mí lẹ́ẹ̀kan sí ojú yín ò ní relédè yín etí yín ò ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ ọyá èmi àdìtú ọ̀rọ̀ mo dé ní tí mo gbé dé lónìí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire náà ni ilẹ̀ Yorùbá ilẹ̀ tí ń sàn fún wàrà ilẹ̀ tí ń sàn fóyin ilẹ̀ àwọn baba ńlá wa táwọn baba ńlá wa ti jìyà jìṣẹ́ tí wọ́n ti kó wọn lẹ́rú àwọn èbó wọ́n fi búrẹ́dì kó wọn lómi ọbẹ̀ wọ́n sì kó wọn lẹ́rú wọ́n tún lọ rèé sin gbà láwọn baba ńlá wa jẹ̀yàjẹ̀yà kílẹ̀ Yorùbá yìí ó tó dúró àmọ́ a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé Olódùmarè ọba tó dálẹ̀ Yorùbá ó dá wa pé àṣà wa ìṣe wa Olódùmarè dá wa pé ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí ó jẹ́ ilẹ̀ tí ń sàn fún wàrà tí sì ń sàn fóyin a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ilẹ̀ Yorùbá ò ní dàrú ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwa àdìtú ọ̀rọ̀ Olódùmarè àwa wà fún ìrìnkèrindò ilẹ̀ adúláwọ̀ ìrìnkèrindò ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire bílẹ̀ Yorùbá ó ṣe gbòmìnira bílẹ̀ Yorùbá yóò ṣe máa wà lálàáfíà bí ò ṣe ní sí ayé fàmílétè kí n tutọ́ bí ò ṣe ní sí ìwà ọ̀bàjẹ́ ìwà ọ̀daràn kí wá ìbàjẹ́ ìwà ọ̀daràn kó dínkù nílẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire òun làwa wà fún làwa sì ń ṣiṣẹ́ fún Olódùmarè kó máa bá wa ṣe kó sì máa ràn wá lọ́wọ́ gbogbo ẹni tó bá sọ pé òun ó máa bínú wa tàbí òun ó ṣe àkóbá fún wa Olódùmarè yóò bá wa gbójú lọ́wọ́ onítọ̀hún yóò gbapá lọ́wọ́ onítọ̀hún yóò sì gbẹ̀ṣẹ̀ tó nítọ̀hún fi ń rìn spíkà tí ń sọ̀rọ̀ jáde nínú onítọ̀hún Olódùmarè ó bá wa bẹ́ spíkà náà yóò fa wáyà rẹ̀ jà kùtùkùtù onítọ̀hún ó wá di tá ń wọlé o yóò mọ gbénu lé yóò mọ gbé wòran òde onítọ̀hún gòun tiẹ̀ wá nílé sọ̀rọ̀ ṣe mọ̀ pé spíkà tí ń sọ̀rọ̀ nù ẹ̀ ti bẹ́ bí ó bá sọ̀rọ̀ yóò mọ kọ bí àkùkọ ni yóò ṣe bónítọ̀ wọ́n ṣe máa kọnu láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin lólùfẹ́ mi lẹ́ẹ̀kan sí ilé tẹ́ tí ń gbọ́ mi yìí ọ̀dẹ yín ọ̀ní gbóná o ilé yín ọ̀ní gbóná ọ̀dẹ yín ọ̀ní laná baálé ilé yìí ẹ̀ní kú lójijì ìyáálé ilé yìí ẹ̀ní kú lójijì kéwékéwé ayé àṣà ayé òní gbé yín lọ́mọ lọ nínú ilé yìí tó ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ Ògùn state ni mo lọ báyìí Ògùn state kí ni ń ṣẹlẹ̀ lógùn state mo fẹ́ pe àkíyèsí àwọn èèyàn wa àwọn bàbá wa kan sí nǹkan kan ní lọ́rọ̀ Ògùn state lákọ̀ọ́kọ́ mo kí gómìnà Dàpọ̀ Abíọ́dún Olódùmarè ó túbọ̀ máa ràn yín lọ́wọ́ síwájú àti síwájú sí ni ní tójú ilẹ̀ mọ́lẹ̀ láṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ bá ti parí tẹ̀ náà ti yín ní tibẹ̀ gba mọ́ṣúárì lọ láṣẹ Èdùmàrè sì ní tibẹ̀ dèrò ọgbà ẹ̀wọ̀n láṣẹ Èdùmàrè Olódùmarè ọba yóò máa bá yín ṣèjọba yín gómìnà Dàpọ̀ Abíọ́dún ẹ kú iṣẹ́ takuntakun gbogbo ń tẹ̀ ń ṣe pátápátá là ń rí torí kò rọrùn Olódùmarè ó máa fún yín ṣe. tó mo lọ sọ́dọ̀ commissioner of police ẹ jẹ́ n kọ́kọ́ lọ sọ́dọ̀ IG inspector general of police bàbá wa Dr. Káyọ̀dé Ẹgbẹ́tókun mo kí yín o bàbá ẹ kú gbélédù wá ti pé orí Olódùmarè ó máa bá wa fún yín ṣe gbogbo àwọn ọ̀tá yín pátápátá tí wọ́n fẹ́ máa dìtẹ̀ yín lórí ibi tẹ́ wà Olódùmarè yóò gbàgbára lọ́wọ́ wọn Olódùmarè ọba ó sì máa bá yín ṣe Dr. Káyọ̀dé Ẹgbẹ́tókun
kí n wá lọ sọ́dọ̀ commissioner of police ti Ogun State. Ọ̀dọ̀ yín gangan ń lọ̀rọ̀ mi lọ jù lónìí. Ọ̀dọ̀ yín gangan CP commissioner of police ti Ogun State lọ́wọ́ báyìí. Bàbá wa CP Abiodun Alamutu, commissioner of police Abiodun Alamutu, mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe ní gbogbo agbègbè Ògùn, ní gbogbo agbègbè Ìpókíà. Olódùmarè ọba ó máa fún yín ṣe. Bàbá ọkọ ọba àdá ọba ọ̀wọ̀n ní ṣayín lẹ́sẹ̀. Mo fẹ́ pàkíyèsí yín sáwọn nǹkan kan ni. Àwọn tí ń ṣẹlẹ̀ lápá Ìpókíà, bóyá ẹ mọ̀ sí, bóyá wọn ò sọ fún yín. Mo sì mọ̀ pé kò ṣeé ṣe kẹ́ ẹ mọ̀ nítorí pé gbogbo ọwọ́jà yín pátápátá la mọ̀ kó dé gbogbo bẹ̀. A mọ̀ pé àgọ́ ọlọ́pàá ń bẹ ní gbogbo Ìpókíà, ń bẹ ní Ìrókò, ń bẹ lówódé, ń bẹ nílàró, ó wà káàkiri pátápátá ní Ìpókíà àti agbègbè ẹ̀. A sì mọ̀ pé wọ́n máa ń fún yín ní rìpọ́ọ̀tì gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀. Bàbá commissioner of police l'Ogun State ní state headquarter Eléwéran, ẹ kú àlejò. A gbọ́ pé wọ́n bá yín lálejò, ó sì dáa bẹ́ẹ̀, inú tiwa náà dùn sí i. Kálàáfíà ó lè máa jọba, kí ìrẹ́pọ̀ ó lè máa ṣẹlẹ̀ ní gbogbo agbègbè Ìpókíà. Ọ̀nà làwa náà wà fún. Bàbá wa Apagunpọ̀tẹ̀ of Yewa Land ni wọ́n pè wọ́n. Ọ̀túnba Akeem Adigun Sokopao, Honorable Isiaka Wale Aderomu, àwọn ní Commissioner 2 Ogun State Subeb, àti SP Kamarudin Ọlábísí, àgbàlagbà agbófinró ni wọ́n láti agbègbè Ìpókíà. SP Kamarudin Ọlábísí, mo kí gbogbo yín. Àwọn tí wọ́n wá bá yín lálejò nu. Wọ́n náà wá bá yín lálejò pẹ̀lú àwọn tí wọ́n ń du ipò ọba ní Ìpókíà. Bàbá Yísà Ọláníyan, nítorí pọ́rọ̀ Ìpókíà a gbọ́ pé ó sì ń bẹ nílé ẹjọ́. Ọ̀rọ̀ lọ́balọ́ba Ìpókíà ń sì ń fa wàhálà lọ́wọ́. Adájọ́ ò sì tí ì dájọ́ pátápátá. Kí n bẹ̀rẹ̀ láti bí apá Ìpókíà, ìlú Ìpókíà gangan. Bàbá wa commissioner of police, bàbá wa CP Abiodun Alamutu ní Ìpókíà. Ọ̀rọ̀ lọ́balọ́ba ní Ìpókíà ó ti fẹ́ sọ Ìpókíà dahoro. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ọ̀lú, àgbàlú, ọkùnrin, obìnrin, wọ́n ti fìlú lẹ̀, wọ́n ti fọ́n dàgbé, wọ́n ti fẹsẹ̀ fẹ́, wọ́n ti júbà ìwòrò torí kò sẹ́ni tó fẹ́ kú. Wàhálà ń ṣẹlẹ̀ ní Ìpókíà. Ìpókíà kan gógó. Ọmọdé ń kú, àgbà ń kú, ọkùnrin ń kú, obìnrin ń kú lásìkò tí ò yẹ kán kú nítorí wàhálà ìdààmú tó ń ṣẹlẹ̀ ní Ìpókíà. A sì gbọ́ pé àwọn ọmọ oyè wọ́n wà nílẹ̀ tí wọ́n gbé bàbá Yísà Ọláníyan tí wọ́n gbé wọn relé ẹjọ́. Àwọn ọmọ oyè mẹ́rin nínú iṣẹ́ ìwádìí tiwa, àwọn ọmọ oyè mẹ́rin, ìdílé mẹ́rin la gbọ́ pé láàrin wọn ló yẹ kí ẹnìkan ti jọba, kán ti mú ọmọ oyè kan wá kó ti jọba. Wọ́n dàkọ wọn. Àwọn Aṣáde Royal Family, Ọ̀tẹ̀níbọ̀tẹ̀mọ́lẹ̀ Royal Family, Òkélẹ́yẹ Royal Family àti Akínládé Royal Family. Àwọn ìdílé mẹ́rẹ̀ẹ̀rin yìí la gbọ́ pé ìkan nínú wọn ló yẹ kó wà lórí àpèrè baba ńlá wọn. Ṣùgbọ́n nínú àwọn iṣẹ́ ìwádìí tá a ṣe, a rí pé wọ́n mú bàbá Yísà Ọláníyan wá,
wípé káwọn náà wá jọba. Nígbà mo tiẹ̀ gbọ́ pé bàbá ni wọ́n tún wà nídìí ẹ̀, mo wò pé ṣé bàbá láfọbàjẹ́ Ìpókíà local government, bàbá wa Akeem Adigun Shoko-Pao. Mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ ni pé àwọn náà ni wọ́n fọba Àgọ́sàsá jẹ, àwọn náà ni wọ́n tún fi ọba Ìpókíà jẹ pé kó máa jọba. Tó sì jẹ́ pé púpọ̀ àwọn tí wọ́n mú wá bá a ṣe gbọ́, nítorí pé èyí tún ṣàgbọ́sàsá àti Ìpókíà nìkan, àtúnrílù míì bẹ́ẹ̀ tó tún jẹ́ pé àwọn ló tún mọba lọ síbẹ̀. A sì gbọ́ pé àwọn tí wọ́n mú lọ yìí kèé ṣe wọn èé ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n mú wọn wá láti ibìkan ni, torí àwa ti ṣiṣẹ́ ìwádìí wa débẹ̀, àmọ́ kèé ṣe bẹ́ẹ̀ là ń lọ lónìí. Kí n wá bọ́ sí Àgọ́sàsá. Wàhálà ń ṣẹlẹ̀ lágọ́sàsá gan. Èmi yìí ti wà lórí ètò wọn ó ti tójọ́ mélòó kan sẹ́yìn. Wàhálà ń ṣẹlẹ̀ lágọ́sàsá, k'Olódùmarè ó bá wa yanjú ẹ̀ pátápátá ni. Lóòótọ́ ń ti yanjú lọ, a sì mọ̀ pé wọ́n ti ń pè fàlàáfíà, inú tiwa náà dùn, ayọ̀ wa kún nígbà tá a gbọ́ pé bàbá wa Akeem Adigun ti ń pè fàlàáfíà, pé kálàáfíà kó jọba. Àmọ́ èmi sọ̀rọ̀ kan o, mo ní bí wọ́n bá fẹ́ pè fàlàáfíà, bàbá wa commissioner of police, ṣe mọ̀ páwọn kan sì ń bẹ ní detention yín tí wọ́n arrest láti inú ìlú. Èmi wá sọ pé àwọn kan ò lè wà nínú ọgbà ẹ̀wọ̀n. Ẹlòmíì ń bẹ tó jẹ́ pé tí wọ́n gbé fún kò mọ́wọ́ kò mẹsẹ̀. Ẹlòmíì ń bẹ tó jẹ́ pé ọ̀dọ́ ìlú ni. Ẹlòmíì sì ń bẹ tó jẹ́ gbàgbàlagbà ni, tó jẹ́ pé wọ́n sì ń bẹ lágolo ọlọ́pàá. Láti ìgbà náà wọ́n ò gbẹ́lòmíì òru ni wọ́n ó gbé, bí wọ́n ó gbẹ́lòmíì ọ̀sán ni wọ́n ó gbé, wọ́n ó sì di pàǹpá gbé ni. Kódà ààrẹ ni tó jẹ́ pé kèé sọ ọlọ́pàá ń ló gbé, tó jẹ́ pé àwọn ọmọ ọ̀ta ni wọ́n gbé ẹni yìí. Bí wọ́n bá sì ti gbé báyìí, wọ́n lọ gbé lọ fáwọn ọlọ́pàá. Nígbà wọ́n bá gbé fáwọn ọlọ́pàá Ìpókíà, àwọn yìí ni wọ́n transfer ẹ̀ sọ́dọ̀ yín bàbá ní Eléwéran. Bọ́n bá sì ti dé Eléwéran báyìí, wọ́n ti wọ gàùnù, àti ibẹ̀ ni wọ́n ti gbé wọn rí kóòtù. Ẹlòmíì gan wọn ò ní gbé lọ kóòtù, yóò sì lọ́mọ rẹ̀ faṣọ péńpé roko ọba. Èmi ò mọ̀ pé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ o, àmọ́ téèyàn mọ̀ láyé, Olódùmarè ọba mọ̀, ó tún mọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ẹni tí wọ́n pa lágọ́sàsá, Nàfíù Àmọ̀sùn, èmi sì dúró lórí pé ó yẹ kí wọ́n ní nǹkan kan tí wọ́n ó ṣe fún ìyàwó àtọmọ ẹni yìí. Òótọ́ ẹjọ́ ń bẹ nílé ẹjọ́ bá a ṣe gbọ́, àmọ́ ẹjọ́ bá tún bẹ nílé ẹjọ́ náà, kò yẹ kẹ́ni tí wọ́n pa ní fanáfanṣu, tó jẹ́ pé wọ́n yìnbọn fún ni, kìí ṣe kú àtọ̀dọ̀ Olódùmarè lọ pa. Ó yẹ kí wọ́n mọ bí wọ́n ó ṣe máa tọ́jú ìyàwó àtọmọ. Ẹni yìí fìyàwó sáyé lọ, ó sì fọmọ sáyé lọ, kódà ìbejì ń bẹnú àwọn ọmọ tó fi ilẹ̀ fáyé lọ. A sì gbọ́ pé ìyàwó ẹni yìí àárò ní ń gbà kiri káwọn ọmọ ó lè jẹun. Gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Nínú eléyìí ni wọ́n tún ti fi ọlọ́pàá gbé ẹ̀gbọ́n ẹni yìí gangan, tí wọ́n sì lọ ti ẹ̀gbọ́n ẹ̀ mọ́lé tá à ń pè ní Ìyá Yankee. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, mo ní wọ́n mọ̀ fún yín ní update bí bá ṣe ń lọ. Ìyá Yankee ti jáde o, a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba. Ìyá Yankee ti délé. Àwọn méjì kan náà á sì pẹ̀lú Ìyá Yankee délé. Ṣé ẹ mọ̀ pé mo ní èèyàn 9 ni? Àmọ́ kí Ìyá Yankee ó tó délé, owó ti lọ, owó ti tán kẹlẹ̀. Nǹkan ń ṣẹlẹ̀ lágọ́sàsá. Bí wọ́n bá ilé mẹ́nìkan báyìí, kódà bí ọ̀bá ìtì ìdéléwéran, ó sì lè fi bí 250,000 gbára ẹ̀ lẹ̀. Àmọ́ bẹ́jọ́ ẹ̀ bá ti lè déléwéran, ó di wàhálà nù. Kódà gbogbo ìlú ti dáwó, ẹ̀mí wọn ti fẹ́ ẹ bọ́. Ṣé ẹ mọ̀ pé láti ìgbà tí wàhálà ti ń ṣẹlẹ̀ nílùú Àgọ́sàsá, wọn ò ráàyè tajà, wọn ò lọ ọjà. Àwọn míì ń bẹ nínú ilé tó jẹ́ pé wọn ọtọ́jọ́ ọjà bá pé wọn ò bí wọn dáa kán gbégbá kán láwọn ń lọ ọjà. Àwọn míì ti fọ́n dàgbé. Bóyá bíi kí n sọ pé 85% ọmọ ìlú wọn ò sí nínú ìlú bá a ṣe ń sọ̀rọ̀ yìí.
ẹ̀yìn odi ìlú ni wọ́n wà. Wọ́n lọ káàkiri ni, wọn ò sì níṣẹ́ tí wọ́n ń ṣe nítorí pé ìlú náà ni nǹkan ọrọ̀ ajé wọn wà. Àmọ́ wọ́n ti lé wọn kúrò nínú ìlú torí pé ẹ̀rù ń bà wọ́n bí wọ́n bá gbẹ́lòmíì ìka ló fẹ́ dáwó fún. Àwọn tí wọ́n gbé àwọn 9 yìí ó ti níye tí wọ́n ti ná. Ọmọdé dáwó, àgbà dáwó, ọkùnrin dáwó, obìnrin dáwó, kódà wọ́n tún lọ rèé yá owó eléèlé nítorí káwọn tó wà ní police station àgọ́ ọlọ́pàá kí wọ́n lè fi wọ́n lẹ̀ kí wọ́n lè jáde. Bàbá, ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ yín, bàbá wa Akeem Adigun, bàbá Ṣokopao. Nígbà tí eléyìí ṣẹlẹ̀, bàbá, solution kọ́ ni kẹ́ ẹ máa kó àwọn èèyàn. Ẹ dákun, ọmọdé lèmi o, àwọn Olódùmarè ń gbénú mi. Bàbá Ṣokopao, kìí ṣe solution ni kẹ́ ẹ kán lọ máa arrest gbogbo àwọn ọmọ ìlú kí wọ́n máa gbé wọn lọ ságọ́ ọlọ́pàá kán máa ná bí 500,000, 250,000, 300,000 kan tó lè béèlì ẹnìkan jáde. Ṣé ẹ fẹ́ sọ gbogbo ọmọ ìlú dẹni tí ò ní nǹkan kan mọ́ ni? Gbogbo àwọn àgbààgbà ìlú gan ti fọ́n dàgbé. Níbi tọ́pọ̀lọpọ̀ wọn wà ni wọ́n ti ń dáwó ránṣẹ́. Bí wọ́n bá pè wọ́n, bàbá ìṣàánú wa, wọ́n ti gbé lágbájá, afẹ́ ìgbà alẹ̀. Àwọn bàbá yìí náà tún máa sáré kiri níbi tí wọ́n wà, wọ́n máa sanwó, wọ́n máa fowó ránṣẹ́ kí wọ́n lè béèlì wọn jáde. Nínú àwọn 9 báyìí, wọ́n ti gbàyàn 3 jáde. Mo sì sọ nínú prógrámù kan tí mo ṣe lọ, mo ní bàbá Ṣokopao, ẹ̀yin gangan ló tọ́ sí láti jẹ́ kẹ́ ẹ rìlíìsì àwọn ẹni yìí kó lè bá a níyì. Ṣùgbọ́n wọ́n wáwó, wọ́n dáwó ní gbogbo ọ̀nà, wọ́n ń rìlíìsì ara wọn. Ìtọ́pamọ́ lójú èèyàn, kedere ni lójú Olódùmarè ọba láwùrábí. Bàbá, mo sọ nígbà náà, mo níbẹ̀ bá fẹ́ pè fàlàáfíà, ẹ lè fàwọn èèyàn sínú àtìmọ́lé tí wọ́n wà. Kẹwàá dẹ̀ ń pè fàlàáfíà láàrin ìlú, kò ṣeé ṣe bàbá. Àwọn yún gbọ́dọ̀ jáde kí gbogbo wọn ó dé. Ẹjọ́ ti Wọ̀tá olórí ọ̀dọ́ ń sì ń bẹ́ńbẹ́ báyìí. Wọ́n sì ń wá gbogbo ọ̀nà láti jẹ́ kó jáde. Ẹ rántí pé Wọ̀tá níyàwó ó sì lọ́mọ. Ẹ gbọ́ ná, kí níyàwó Wọ̀tá àtàwọn ọmọ ẹ fẹ́ máa jẹ? Nàfíù Amósùn tán pa. Ìyàwó àtọmọ ẹ̀ ń sọ́fà, kò sí nǹkan kan tẹ́ ẹ ṣe fún wọn. Wàsíù, ẹnìkan tó jẹ́ pé àwọn sọ́jà ni wọ́n tọ́jú ẹ̀ títí tí wọ́n fi pa. Wọn àrókù ẹ̀dùn ní. Èèyàn bíi 3 àbí 4 la gbọ́ pé wọ́n kú bẹ́ẹ̀ nínú wàhálà àgbọ́sàsá. Wàsíù tá a sọ̀rọ̀ ẹ̀ yìí, Wàsíù níyà, kódà ìyá Wàsíù ò lójú. Ó ń jìyà ní láti ìgbà tọ́mọ ẹ̀ ti kú. Kò sí nǹkan kan tí wọ́n ṣe fáwọn eléyìí. Ẹ wá ń pè pàdé nílẹ̀ Yorùbá. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ẹ ń bá jọmọ ọkọ Yorùbá, tó bá mọ̀ pé ọmọ Yorùbá lòun, tó sì mọ̀ pé òun ò fẹ́ kílẹ̀ Yorùbá ó dàrú, yóò pè fàlàáfíà. Bàbá Ṣokopao, òní gangan níwájú Olódùmarè ni mo tó mọ̀ pé apọ̀gun pọ̀tẹ̀ of Yewa land ni wọ́n pè yín. Bàbá, sọ́mọ Yorùbá ni yín? Ṣé ẹ mọ̀ tún máa pọ̀gun pọ̀tẹ̀, apagun pọ̀tẹ̀? Ní tí wọ́n bá pè lápagun pọ̀tẹ̀ nílẹ̀ Yorùbá, ẹni tó jẹ́ pé ń gbè síbi àlàáfíà ni, tó fẹ́ ká láàfíà ọmọ ìjọba nílùú, tó fẹ́ ká láàfíà ọmọ ìjọba nílẹ̀ Yorùbá, tó fẹ́ ká láàfíà ọmọ ìjọba ní gbogbo Yewa land. Apagun pọ̀tẹ̀. Ọ̀tẹ̀ ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní sàkání ibi tẹ́ ẹ bá wà. Ogun ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní sàkání ibi tẹ́ ẹ bá wà bàbá. Ṣùgbọ́n ẹ̀yin fúnra ara yín gan lẹ wá ń fọwọ́ ara yín kó gbogbo wọn. Ẹni tó ṣẹlẹ̀ gbogbo wa la ti mọ̀. Gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ti mọ̀. Gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, gbogbo wọn ni wọ́n ti mọ̀ tó ṣẹlẹ̀, tọ́rọ̀ yìí fi ṣẹlẹ̀. Àwọn tó kú bàbá, tó ti àkàtà yín dọ̀run arákejì. Àwọn tó tàkàtà yín dèrò ọ̀run arákejì bàbá, ó yẹ kó ní nǹkan tẹ́ ẹ máa ṣe fún wọn. Ọ̀dánu dúró lórí ibẹ̀ wọn. Bàbá wa CP, Commissioner of Police Ogun State, wọ́n wá bá yín lálejò lórí bí security agbègbè Ìpókíà yóò ṣe dúró dáadáa tí ò ní mẹ́hẹ̀, àti gbogbo bọ́dà bí patrol bọ́dà team wà. Bàbá, kò sẹ́ni tí ọ̀gbọ́ngbọ́n ká fẹnu sẹ́nu ká wá tì.
bàbá ọ̀ni mo sọ fún gómìnà nígbà kan, mo ní apá kan ni wọ́n ń gbọ́, wọn ò gbọ́ tapá kejì. Nígbà tí wọ́n bá wá bá yín bàbá, ẹ rántí páwọn apá kejì wà, nítorí pé nílùú méjèèjì Àgọ́sàsá àti Ìpókíà wọ́n ní apá kìíní, wọ́n lápá kejì. Nítorí ìlú Òtòrò ìjà ń bẹ́ńbẹ́ tí ń ṣẹlẹ̀. Ẹ dákun, security wo ni wọ́n wá pè yín fún o? Bàbá, ṣé security Ìpókíà, ṣé àwọn ọlọ́pàá ò sí ń bẹ̀ ni? Sáwọn agbófinró ò sí ń bẹ̀ ni? Sáwọn agbófinró ò sí ń di ìrókò? Ṣé wọ́n sí ní Ìpókíà? Ṣé wọ́n sí ní Òwòdé? Ṣé wọ́n sí ní gbogbo ìlú tí ń bẹ ni? Kódà bẹ́ẹ̀ bá fẹ́ rìn láti Òwòdé lásán dédé ìrókò, ó ní iye checking point tẹ́kàn. Àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ sì ń ṣiṣẹ́ wọn bó ti yẹ kí wọ́n ṣe. Kódà ẹ lè gbẹ́rù òfin kọjá láàrin wọn, wọ́n mú yàn ṣáá ni. Bàbá wa commissioner of police, bẹ́ẹ̀ bá fẹ́ kálàáfíà ó jọba ní Ìpókíà àtàgbègbè ẹ̀, bàbá ẹ má ṣe síbì kan. Ẹ kọ́kọ́ wádìí ìjìnlẹ̀ wàhálà tí ń ṣẹlẹ̀ nílùú méjèèjì, kẹ́ wá ṣiṣẹ́ yín. Ẹnìkan kọ́ ló káṣọ sí yín lọ́rùn, ẹ sì ń gbè fún ìjọba ni. Ọkọ ọba àdá ọba ò sì ní ṣá yín lẹ́sẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti fọ́n dàgbé o. Èmi ò wá mọ security tí wọ́n ń ṣe báyìí. Olódùmarè ó túbọ̀ máa fún yín ṣe bàbá. Ẹ bá wádìí ọ̀rọ̀ náà dáadáa. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ dákun, mò ń lọ, mo sì ń padà bọ̀. Ẹ jẹ́ máa ṣẹnu ní déédéé síbí báyìí. Mo kọ́mọdé, mo kágbà, mo kọ́kùnrin, mo kóbìnrin. Ọ̀yá ẹ gbáko ti yín, ẹ wá rè máa ṣe nǹkan tẹ́ ń ṣe. Èmi ni wọ́n mọ̀ wá, yín náà ni wọ́n sì máa bá. Ẹ ní fi mí ṣàwátì, èmi náà ò ní fi yín ṣàwátì. Ojú tẹ fi ń wò mí ò ní relédè yín, etí yín ò ní fàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí owó aṣọ. Ẹ ń bá ní kémi ó lọ kí mọ́ bọ̀, òun náà ni wọ́n wà dé ni wọ́n ní dé bá láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo yín o, ẹ kú bélédùn àti pé orí, ẹ kú kalẹ̀.